ikú là ń pa má dà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. You should be Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. More music from legitniger.com. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Kíkú má pa wá o. Ẹlẹ́sìn ìbílẹ̀. Kárùn má ṣe wá o. Àwa ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Kíkú má pa wá o. Ẹlẹ́sìn ìbílẹ̀. Kárùn má ṣe wá o. Àwa ẹlẹ́sìn ìbílẹ̀. Àwọ̀lú má tẹ̀ ẹ bá mi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. Mo tún dé bí mo ṣe ń dé, mo tún bọ̀ bí mo ṣe ń bọ̀ lónìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, orúkọ tèmi ni olóyè Ọlọ́runfẹ́mi Balógun Àwọ̀lúmátẹ̀. Èmi ni aṣòrófìjàlọ̀ ní Ọlọ́run ọba, àkànbí ọmọ níyàwó mi bí abọ́lọ́hun jórúkọ papọ̀ lèmi ń jẹ́. Mo tún dé o ní báyìí a tún ti jáde lórí ètò tí à ń gbé wá fún yín náà látorí ẹ̀ jáde lórí ìkànnì Yorùbá Shimba TV. Kí ni ètò wa náà? Ta ni Ọlọ́run? Ta lẹni tó ń jẹ́ Ọlọ́run? Ta lẹni tó ń jẹ́ Elédùmarè? Lórí àdéhùn pé ǹjẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ Ọlọ́run àbí àwọn irúnmalẹ̀ yẹn ni Ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo ọ̀pọ̀ èèyàn ṣe ń sọ káàkiri àgbáńlá ayé. Òun la tún gbé wá fún yín lónìí. A tún ti wá sílé bàbá wa kan pàtàkì nínú Ifá, nínú ìṣẹ̀ṣe, nínú ìbílẹ̀ ni a tún wá bá wọn lé láti bá wọn lálejò lónìí, láti tún bá wọn fi ọ̀rọ̀ wọ́rọ̀ ká tún jọ ṣàlàyé ẹ̀ kó lè yé gbogbo ayé ni o. Ní báyìí à ń lọ sí ọ̀dọ̀ bàbá wa yẹn. Orúkọ tèmi lèmi mọ̀, tí mo bá dé ọ̀dọ̀ wọn ni màá tó mọ orúkọ wọn, lẹ́yìn pápá màá tó mọ bí wọ́n ṣe tó àti bí wọ́n ṣe jẹ́ orí èèyàn tí wọ́n jẹ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ máa tẹ̀lé mi ká lọ kájọ yànnàná ẹ̀ kó jọ yé gbogbo wa. Ṣé ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ǹjẹ́ wọ́n mọ Ọlọ́run àbí ohun tí gbogbo ayé ń sọ káàkiri ni pé ẹlẹ́sìn ìbílẹ̀, ẹlẹ́sìn àbáláyé àwọn irúnmọlẹ̀ wọn ni Ọlọ́run wọn? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jẹ́ ká débẹ̀ náà. Ẹnu onípọ̀n òun la ti ń bọ̀. Ṣé pé àwọn náà mọ̀, àwa ò mọ̀. Tiwa ni pé káwa jáde, káwa lọ ṣe ìwádìí tá a bá sì ṣe ká gbé jáde fún yín kí gbogbo ayé rí. Ẹ má tẹ̀lé wa ká lọ. Àwọ̀lúmátẹ̀ ni mí, gbogbo wa ò ní tẹ́ torí ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Ẹ má tẹ̀lé wa ká lọ. Bàbá wa a kí yín o, ẹ kú ọjọ́ méjì mẹ́ta, ẹ kú gbogbo bí àgbáyé ṣe ń rí lásìkò tó bá tó máa dájú báyìí lọ àní fi yín ṣàwátì. Orúkọ tèmi ni olóyè Ọlọ́runfẹ́mi Balógun Àwọ̀lúmátẹ̀. Àpèjà tí gbogbo ayé mọ̀ mí sí ni aṣòrófìjàlọ̀ ní Ọlọ́run ọba. Bàbá, ohun tí a torí ẹ̀ wá sí ọ̀dọ̀ yín láti iléeṣẹ́ Yorùbá Shimba TV ni àwa ti dé ọ̀dọ̀ yín. Ẹ káàbọ̀. Ẹ kúlé. Ẹ kún ewu ọkọ̀. Kò sí nǹkan méjì tá a torí ẹ̀ wá bí ó ṣe lórí awuyewuye gbogbo ọ̀rọ̀ tó ń kárí àgbáńlá ayé lórí àwọn oníṣẹ̀ṣe, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wípé àwọn irúnmọlẹ̀, àwọn òrìṣà ni ẹlẹ́sìn ìbílẹ̀ mọ̀ ní Ọlọ́run. Ṣùgbọ́n ká tó wọnú ètò gangan tá a torí ẹ̀ wá bá yín, a tẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín fún gbogbo àgbáńlá ayé kí gbogbo àwọn èèyàn mọ̀ yín, kán mọ orúkọ yín, kán mọ iṣẹ́ tí ẹ̀ ń ṣe, kí wọ́n mọ irú oyè tí ẹ jẹ àti ipò tí ẹ wà ní àárín ìlú ká tó wá wọnú ètò gangan. Mo dúpẹ́ púpọ̀, ẹ káàbọ̀, ẹ kí wọ ọkọ̀. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àṣẹ. Mo kí gbogbo àwọn èèyàn tó ń wò mí káàkiri àgbáyé. Orúkọ tèmi ni Àràbà Ifátọ́lá Babátúndé Ọlọ́runṣínà Onífádé, tí ìnagijẹ mi ń jẹ́ Ìràọ̀sán Ṣíwọ́n bí àlá, Ọlọ́run ní ṣọlá, àgbàkóṣogo ọ̀rọ̀.
tí mo dẹ̀ tún jẹ́ àràbà ìlú Ìráyè Rẹ́mọ tí mo jẹ́ Ọlọ́fin awo Ògbóni Ìmùlẹ̀ Ọ̀ṣẹ̀túrá worldwide gẹ́gẹ́ bí mo ṣe wà ní. ẹ káàbọ̀ àkíyín bàbá oyè àràbà ṣe mọ̀ pé gbogbo ẹ̀sìn ìbílẹ̀ ló ní ìpakú lọ́tọ̀ọ̀tọ̀ kálukú wà oyè àràbà yẹn àwọn ìdágbẹ́wo ló máa ń jẹ́ nínú kó lè yé gbogbo àwọn àgbáńlá ayé ìyẹn la fi máa mọ̀ pé iṣẹ́ báyìí níṣẹ́ tẹ̀ ń ṣe pàtó. Oyè àràbà babaláwo ló ní oyè àràbà kò sí ìṣẹ̀ṣe omi tó tún lè jẹ oyè àràbà. Àràbà ní bàbá olúwo náà ọba ni olúwo ni ọba àwọn babaláwo ọba ògbóni ọba gbogbo nǹkan tá a bá ṣáà ti pè ní bí ògbóni kankan yẹn olúwo ni ọba wọn. ṣùgbọ́n àràbà gọ́gọ́ ní bàbá gbogbo ọ̀nà ẹni pa àràbà ní bàbá olúwo. ẹ ṣe àdúpẹ́. bàbá àwọn nǹkan tí a torí ẹ̀ wá gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan òun ni pé àwọn ẹlẹ́sìn tó kù wọ́n máa ń sọ kárí àgbáńlá ayé pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tá a mọ̀ sí oníṣẹ̀ṣe pé wọn ò mọ ọlọ́run pé ọlọ́run tí wọ́n mọ̀ ní àwọn òrìṣà wọn àwọn òrìṣà yẹn ni wọ́n gbà pé ọlọ́run wọn. àwa náà wá jókòó pé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò lè sọ pé bẹ́ẹ̀ ni mi ò lè ní bẹ́ẹ̀ kọ́ nígbà tá a ní àwọn àgbààgbà tí wọ́n mọ ojútùú tí wọ́n mọ inú bí ká pẹ̀lú kára wọn lórí ọ̀rọ̀ yìí la ṣe ní àfi ká tọrọ yín wá kẹ́ fi yé wa pé ǹjẹ́ lótìtọ́ ni pé àwọn òrìṣà yẹn bíi Ṣàngó Ifá Ọbàtálá gbogbo òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àwọn ni ọlọ́run tí oníṣẹ̀ṣe gbà fún lóòótọ́ àti lódodo. nǹkan tó wà ń bẹ́ẹ̀ tó bá máa jogún kógún ìtọ̀kìtọ̀ ni irú wọn náà máa ń pa tá a bá máa sọ̀rọ̀ nípa ọlọ́run Elédùmarè àwa oníṣẹ̀ṣe la ní ọlọ́run wàá la ní Elédùmarè kì í ṣe Kristẹni ló lọ́lọ́run kì í ṣe àwọn ló lé Elédùmarè kì í dẹ́ ṣe àwọn mùsùlùmí ló lọ́lọ́run kì í ṣe àwọn ló lé Elédùmarè Allah ní ti àwọn mùsùlùmí Jèhófà ní tàwọn ìgbàgbọ́ táwọn mọ̀ bó ta bá pé ọlọ́run báwo la ọlọ́run ta ló jẹ́ ká mọ ọlọ́run Ifá àtàwọn ọ̀rúnmalẹ̀ tá à ń wí òun ló jẹ́ ká mọ ọlọ́run àwọn ọ̀rúnmalẹ̀ náà àwọn lòrìṣà tí wọ́n bá ní òrìṣà àwọn tó ríṣà dá tí Elédùmarè rán sí wa àwọn ọ̀rúnmalẹ̀ tó wà yẹn gbogbo ni à ń pè ní áńgẹ́lì àwọn ní àní ọ̀dọ̀ Islam wọ́n dẹ̀ bí ọmọ àwọn ló ń sọ pé bàbá kan wà lókè o tá à ń pè ní Elédùmarè ọlọ́run olódù tó mọ àrè tó mọ òtítọ́ ìtumọ̀ Olódùmarè nìyẹn ọlọ́run ọba tó ní ọ̀run gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ Ifá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìdá yìí tó sọ pé àwọn oníṣẹ̀ṣe ọmọ ọlọ́run ṣe kinní kan Ifá ti sọ àsọtẹ́lẹ̀ pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n èdè tẹ́ ẹ̀ ṣe lè ro oníṣẹ̀ṣe tó jẹ́ ògbólógbò kó bá wọn máa jàjà ẹ̀sìn nítorí ó ti mọ̀ pé kò pọ́ yá òtítọ́ máa fara máa wọn Ifá ìtura mọ́sùn ó ní ká kérélù ká jọ ṣe ká gbìmọ̀ pọ̀ ká bá lè lọ́rọ̀ káṣẹ́bì lè gbé kábàlẹ̀ lọ́pọ̀ ẹni yéyeyéye adáfà agbósùlẹ̀ ká ẹ̀tọ́ mọ́ra ń bínú sí tọ́lọ́run ò bínú sí agbósùlẹ̀ ká àwọn èèyàn ọgbà tiẹ̀ ti torí pé kéne kò ṣe ti ayé tí Elédùmarè ló ń ṣe níbi tó ti ń gbèrò tó ń ṣe búburú sí tó ń ṣe gbogbo ẹ̀ sí Ọlọ́run bùkún Ọlọ́run sọ́dọ̀ lọ́lá ó ń sọ́dọ̀ ẹni yìí gbogbo ẹni tó bá pò máa tẹ̀lé Ọlọ́run ayé máa sọ ìsọkúsọ nípa ẹ̀ Elédùmarè tá a dẹ̀ ń pè yìí kì í ṣe ọba tí à ń sìn ẹ rí pé àwa Yorùbá ìjìnjà kì í sin Ọlọ́run apa èèyàn ló máa sọ pé òun sin Elédùmarè ṣé ẹni tó bá máa sin èèyàn á fún lóúnjẹ á gba security fún pé kẹ́ Boko Haram kó má jẹ́ Ọlọ́run ọba gbé á máa faṣọ fún Ọlọ́run ẹ̀yàn pé tá a bá ṣe ewúrẹ́ sìn á máa fún ní oúnjẹ à ń sìn nìyẹn wáyé tá a lè sin Ọlọ́run ọba òun ló ń sìn wá ó ń fún wa jíjẹ ó ń fún wa mímu ó ń ṣọ́ wa lọ́sàn-án ó ń ṣọ́ wa lóru ṣé ẹni tó ń ṣọ́ wa lọ́sàn-án ṣọ́ wa lóru là ń sìn àbó òun ló ń sìn wá nǹkan tí Ọlọ́run kàn jẹ́ ká mọ̀ nínú fáwọn Ìwòrì méjì ó ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó yànnàná ẹ̀ fún wa pé a gbọ́dọ̀ ṣọ́ra ká jẹ́ kí ọwọ́ wa kó mọ́ ọ̀nà tó gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ ọba àjíkẹ́ lọ́ba àjíkẹ́ ọba àjígẹ̀ lọ́ba àjígẹ̀ ọba àjígẹ̀ lọ́ba ìgbà eégún tá a bá jí káwọ́ ọwọ́ fínífíní káwọ́ ẹsẹ̀ fínífíní káwọ́ gbogbo ara kó fún nẹ́nẹ́nẹ́ nítorí rárá ẹni ní Èdùmàrè kì í gbé bo òkùnkùn Èdùmàrè kì í gbé bẹ́ẹ̀ gbin Ìwòrì méjì jọ́jọ́ ní ó ṣe rere fún wa gbọ́tọ́ Ọlọ́run sọ ní pé kárí pé àwọ̀ wa ká má fi dẹ́ṣẹ̀ káwọ́ ẹsẹ̀ ká má fi dẹ́ṣẹ̀ ká má fi ara wa ṣe ìṣekúṣe ká jẹ́ kí ọkàn wa mọ́ nínú ìrìnàjò tí oníkálukú bá wá sí láàyè ó
ó ní kì í ṣe fóun ọlọ́run ọba la ṣe fún o ó nítorí èrè ara wa torí tírípù tá a bá wá sí láàyè ká lè gbádùn ẹ̀ ká lè láǹfààní láti fi ayé rọrùn ayé àtọ̀run wa ká lè lò ń rọrùn ni a ṣe kánsìn abayé jẹ́ kò kan lọ́run abatọmọlàkejì jẹ́ kò sí ètò kan lọ́run nú ẹ̀ ẹ̀san wà ìtura méjì ó ní tí a bá jí ká mú tọlọ́run gbọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó mú tọlọ́run gbọ́ irọ́ kì í tán lẹ́nu wọn adáfódùmẹ́ẹ̀dì lókun tí lẹ́dùnmẹ́ẹ̀nì kọ́ wà nínú ìfìmọ̀ṣọ̀kan lórí òtítọ́ àtòdodo pé ẹni tó bá ti lè ṣe tó bá ké pòun á dá lóhùn nǹkan tọ́lọ́run sọ pé tẹ́ bá ní ìdí nǹkan kan lọ́wọ́ òun ẹ̀yin ẹ kọ́kọ́ wà ní ìfìmọ̀ṣọ̀kan ẹ má fi ìbáṣepọ̀ ara yín lẹ̀ ká fẹ́ràn ara wa dénú ká má ronú ibi sí ọmọlàkejì gbogbo ẹni tó bá ṣe tó bá ké pe Elédùmarè á mọ̀ pé Elédùmarè ni ọba abetikara bí ajere. bàbá ẹ ṣe pẹ̀lú gbogbo àlàyé tí mò ń gbọ́ tẹ̀ ń ṣe yìí sìn pẹ̀lú gbogbo ifá tí ẹ̀ ń pè tẹ̀ ń sọ odù tó sọ tẹ̀ ń yànnà náà fún wa sìn nǹkan tó ń túmọ̀ sí ni pé ifá pàápàá ó gbà pé ọlọ́run olódùmarè wà. ifá la lè pèlè Elédùmarè ọ̀rọ̀ ẹnu Elédùmarè ló ń jẹ́ ifá Ọ̀rúnmìlà ni a fi rán tó jẹ́ òjíṣẹ́ tó wá ń sọ fún wa pé Elédùmarè sọ báyìí o ẹ má ṣìkà o ẹ má bà tọmọlàkejì jẹ́ o gẹ́gẹ́ bí fọ́ ògbéyọ̀nù tó ṣe sọ ó ní àwọn tán ganran balẹ̀ ó dó tán ganran ọ̀gbàrá òjò tún bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́dù adáfọ̀rúnmìlà ń ṣá lọ sílé Èkó ń ṣá lọ sílé Ọ̀dàlẹ̀ ń ṣá lọ sílé òtítọ́ Ọ̀rúnmìlà dé ìlú Èkó ó ní Elédùmarè ọba atẹnudọ́lá forísà pé ó ní Èkó òṣùwọ̀n ẹ má ṣe kì í wọ́n bẹ̀rẹ̀ sí bínú sọ gbógun tì í ó sá kúrò ńbẹ̀ ó lè ké wọn á ké wọn ó dé ìlú Ọ̀dàlẹ̀ bákan náà ṣe fún nígbà táwọn ìlú òtítọ́ rí lọ́kàn ẹgbẹ́ni ẹni rere ẹni Ọlọ́run yẹn ló bọ̀ wọ́n gbé ìlú ijó wọn jó pàdé ẹ̀ ó wá ṣàdúrà fún ó lóun ti délé Èkó pé Ọlọ́run ò fẹ́ kì í ó ní wọn ní kò sí Ọlọ́run òun dé ìlú Ọ̀dàlẹ̀ wọn ní kò sí Ọlọ́run ó lẹ́yìn lẹ́gbàá pọ̀ lọ́wọ́ olùtítọ́ yẹn a máa tọ́ yín ó ní àwọn tán ganan bá lọ ó dún tán ganan ọgbàrá òjò tí bí gẹ̀gẹ̀rẹ̀ wọ́dọ̀ dá Ọ̀rúnmìlà ń ṣá lọ sílé Èkó ń ṣá lọ sílé Ọ̀dàlẹ̀ ń ṣá lọ sílé òtítọ́ ǹjẹ́ òtítọ́ ni wọ́n rán mi èmi ò bá ti kà wá ń tèmi òtítọ́ ni wọ́n rán mi jẹ́ òtítọ́ ti dé omi alẹ́ fẹ́ èèyàn tó mú òtítọ́ ọrú wọn ò wọ́pọ̀ gbogbo àwọn tó mú òtítọ́ Elédùmarè wọn ò wọ́pọ̀ nínú ayé irọ́ ló lé kálukú ń pa jẹun nǹkan tí mo kọ lè rí nípa Elédùmarè tí ìgbàgbọ́ Kristian tó bá ń dárúkọ Elédùmarè Ọlọ́run ìṣìnà ń yá èdè àwọn bàbá wa irúnmalẹ̀ lò. tí a bá ní pé àwọn bàbá wa fúnra wọn wọ́n ti fi lélẹ̀ pé ẹni tó ń jẹ́ Ọlọ́run ni Elédùmarè. àwọn ní àwọn Ṣàngó Ọya Orò gbogbo àwọn irúnmalẹ̀ yẹn òun ni wọ́n ń forí balẹ̀ fún tó ń wọ́ṣípù. ẹdú bàbá níbi tẹ́ ẹ dé yẹn àwọn òrìṣà tí wọ́n ń gbà pé táwọn kan sọ yìí pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń sọ yìí pé àwọn ni Ọlọ́run yẹn ńṣe ni àwọn òrìṣà yẹn tó ń forí balẹ̀ fún Elédùmarè. bẹ́ẹ̀ ni bó ẹwà Àjàdáfólóyò ọ̀rẹ́ ṣùgbì ẹwà Àjàdáfólóyò tó sọ orílẹ̀ tí ń bàdó orí ní ń gbin àdó kì í gbin orílẹ̀ bàbá fòrìṣà sílẹ̀ nígbà tó rí ń gbin níbo lòrìṣà wà tí Elédùmarè bá ń gbin kí ló ń jẹ́ òrìṣà wọ́n táwọn pè lóríṣà òun ni ẹni tó rí ṣàdá tọ́lọ́run ṣe ní àrà ọ̀tọ̀ tó yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ ìyẹn là ń pè ní òrìṣà tábà pé irúnmalẹ̀ yẹn ti ń bọ́ sí pé bóyá tábà ní pé fáǹsì ekin làwa kó síbẹ̀ yẹn kì í ṣe fá ekin ifá ni ọpọ́n ifá wọ́n fi ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ni èrè sìn a lè pe èrè ní Ọlọ́run èrè ta lè fi dáná kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣèbí mi ni mo gbé èrè mi tí mo fi wéwẹ̀ gbogbo àwọn nǹkan yẹn wọn ò ṣe Ọlọ́run ìṣẹ̀lẹ̀ kó wọn jọ tí ẹ fi ń ràn wọn kó lè máa ṣe òṣìṣẹ́ fún Elédùmarè. òkùnkùn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀sàkúnàrí nàrà aláṣọ̀nraṣọ̀n àwọn àgbà ìmàlérí pọ̀rọ̀ èèyàn sùn ọ̀tọ́ fáyọ́tọ́ fún gbọ̀dá àti tètè ó lọ dá òye ṣẹṣẹ abókọ̀ bàbá ṣẹṣẹ ìṣẹṣẹ là bá bọ́ ká tó bọ́ òrìṣà kí ni ìṣẹṣẹ ìyá ẹni ní ìṣẹṣẹ bàbá ẹni ní ìṣẹṣẹ òrìṣà ó yàtọ̀ sí ìṣẹṣẹ o ìyá tó bí wa àti bàbá tó bí wa ní ìṣẹṣẹ àwọn òrìṣà ni àwọn Ṣàngó àwọn ọ̀gá wa àwọn bàbá wa nǹkan ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ òrìṣà ni tó òrìṣà yẹn dá èmi tẹ́ ń bá sọ̀rọ̀ òrìṣà ni mí nítorí gbàgbà tó bá yá ń sìn tá a bá lọ àwọn ọmọ wa wọ́n lè mú nǹkan kọ́kọ́ gbé síbi olórí wa wọ́n máa bẹ̀ sí máa bọ wá ó ti dòòṣà àti dòòṣà nìyẹn ìmọ̀ tó bá ní ìṣẹ̀ṣe ìyá wa àti bàbá wa la kọ́ gbọ́dọ̀ tọ́jú ká tó sọ pé à ń bọ òrìṣà. bàbá wa mo tún fẹ́ béèrè nǹkan kan torí nígbà tí a dé ọ̀dọ̀ babaláwo kan ó fi yé. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fún
fúnni lórí ìkànnì yìí Yorùbá Shemba TV. Thank you for watching. wá pé tí èèyàn bá bóyá tí ẹ bá dábàá fún yàn sìn tẹ ẹ ní kó ṣètùtù nǹkan tí ifá yẹn ní kó ṣe rè o ètùtù ẹ rè o kó lè tùbà kó lè tùṣẹ ṣé mọ̀ pé ní tẹ ẹ dábàá fún yẹn tó wá ṣe gbogbo ètùtù yẹn ṣé mọ̀ pé ìyẹn máa dúpẹ́ pé tó bá jọmọ ẹni tó ní ẹ̀mí ìmoore á padà wá pé mo ń lọ dúpẹ́ lọ́wọ́ bàbá wo yẹn nǹkan tán ní kí n ṣe ńgbà tí mo ṣe gbogbo nǹkan tùbà ó tùṣẹ lójú ti àwa báyìí àtàwọn kan àwa nígbàgbọ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa ń pè ní mọ́ òrìṣà wọn yẹn náà ń pè ní òrìṣà ṣùgbọ́n babaláwo yẹn fi yé wa a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ lọ́dọ̀ tiyín náà bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ babaláwo yẹn fi yé wa pé ó sọ̀rọ̀ yẹn pé tí a bá dáfá tí a bá ṣe pèsè tá a bá ṣe tutù tí ifá bá gbé ni tábàlà máa tún fádá pé ó ní àkìn tún fádá ó ní ṣe là ń yin fa ó ní ṣàlàyàwó aláwo ó ní táláwo á yin fa ó ní tífá tún yin Elédùmarè ó dáa nígbà tí ẹ̀yin babaláwo tí ẹ mọ̀ yẹn tẹ́dẹ̀ ń sọ fún àwọn èèyàn kí ló dé tí àwọn èèyàn ṣe wá ń gbé káàkiri pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọn ò mọ Ọlọ́run nígbà nǹkan iṣẹ́ tẹ́ ẹ ṣe ń sìn tó jẹ́ pé ẹ̀yin lẹ gbó níyẹn babaláwo yẹn sọ pé òun kọ́ ẹni tó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó sọ pé ìtumọ̀ Ifá yẹn sọ pé èmi kọ́ ló máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí màá bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ifá tó sọ pé èmi kọ́ ló máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ màá tún bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ó tọ́ sí pé gbogbo nǹkan tí ẹ bá ń ṣe kí ló dé tẹ máa ń dà sọ́dọ̀ Elédùmarè ìgbàgbọ́ ò lẹ ní lórí Elédùmarè ẹ fi múlẹ̀ kó yé gbogbo èèyàn. Elédùmarè ọba tá a lè fi wé nǹkan kan tá a dẹ̀ lè fi nǹkan kan wé ọba tí àárò òpin tá a rí bẹ̀rẹ̀ tó sẹ́ni tó tẹ̀ lè sọ pé báyìí ni a kàn mọ̀ pé Elédùmarè ọba tó ní agbára gẹ́gẹ́ bí Ifá fi yé wa ó ní ọba yẹn ó ní agbára láyé ó ní agbára lọ́run ó ní àti dá ayé àti dá ọ̀run àti dá ohun gbogbo ó ní kò ṣẹ̀yìn Elédùmarè o ń gan àwọn ẹ̀ka ènìyàn Elédùmarè ló dá wọn Elédùmarè ló dá Boko Haram Elédùmarè tẹ̀ ń wí òun ní ọba ńlá ọba ẹ̀yẹ òun náà lọ́ba àwọn wèrè òun lọ́ba àwọn onírọ́ òun lọ́ba àwọn alábòsí òun lọ́ba Boko Haram tí o lè bá fẹ́ lọ jàtàbá Boko Haram sí Elédùmarè náà máa ké pé kó ṣọ́ wọn lọ àwọn ọlọ́pàá náà Elédùmarè ni wọ́n ké pè tí èèyàn bá fẹ́ ṣoògùn ká náà akọjú bá Elédùmarè ìmọ̀ Elédùmarè kọ́ ti sọ pé gbogbo nǹkan tó ní kálukú bá ṣe o ẹ̀san ẹ̀ wà kí pé Elédùmarè ò dẹ̀ nígbà tó ti dá ìdárun ó kọ̀ dẹ̀ fọ́ lẹ́rọ́ báyìí tó dẹ̀ ń wò ṣe oníkálukú òjijì ló dẹ̀ ń kọ nípa iṣẹ́ tó oníkálukú bá ṣe sílẹ̀ kò kan lọ́run. Bàbá ǹjẹ́ ẹ túbọ̀ lè fi yé àwọn èèyàn wa bóyá bí Ifá fúnra ẹ̀ bó ṣe yin Elédùmarè àbí bó ṣe gbà fún Elédùmarè tó bó ojú gbólóhùn Ifá kan bóyá túbọ̀ lè fi yé àwọn èèyàn wa torí irú àwọn èèyàn báyìí bíi tèmi báyìí tá à ń wò pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ pé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n mọ Ọlọ́run àbí wọn ò mọ Ọlọ́run ẹ̀wẹ̀ Ifá ni wọ́n gbà fọlọ́run Ṣàngó òrìṣà kan gbádà kan ǹjẹ́ túbọ̀ lè fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa. Ifá ìkàfù ó yẹ ká mọ̀ pé Elédùmarè ọba tó dáyé dárun ni ó ní ìkà fúfú gbẹ adáfẹ́ Elédùmarè ọba jọ tó jòsí ọba tẹ́nà ọláforí sápẹ́jì ọba tí ṣe ohun ẹ̀ bí idán ọba tó ṣe omi sínú àgbọn lọ́nà àrà Ifá ìkàfù ló yẹ ká mọ̀ pé Elédùmarè ọba bí idán ni pé ó máa ń ṣiṣẹ́ bí májèkì póun náà ló ṣe omi sínú àgbọn lọ́nà àrà pé ọba tó láyé lọ́run ni ọpẹ́ dẹ̀ ni oúnjẹ Elédùmarè ìyẹn tó yẹ pé tá bá ṣe lóore Yorùbá ní tá bá ṣe ní lóore ọpẹ́ là ń dá torí Ifá ló bí tàn ìtàn ló bí òwe jẹ́ ọmọ fífa ni nígbà tẹ́ bá yan awo pé babaláwo ṣé o mo dúpẹ́ o àní Ifá ohun Elédùmarè o ṣé o ohun Elédùmarè àti wá ké ọ̀gá ẹ̀ pé Elédùmarè mo dúpẹ́ àwọn ará ibi tó rán mi sí o wọ́n láwọn gbádùn ẹ o Elédùmarè wà lẹ́yìn tó fẹ́ fi yìn fún ẹni ká yan awo káwo yin Ifá kí Ifá yin Elédùmarè lẹ́yìn tó fẹ́ fi yìn fún omi ìpè lẹ́yìn Elédùmarè kò sọba láyé kò sọba lọ́run. a ti débi tí à ń lọ mo nígbàgbọ́ pé ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò wá níbikíbi ní àgbáńlá ayé ẹ máa gbọ́ gbogbo bí bàbá wa Àràbà bí wọ́n ṣe ń yànnàná ẹ̀ lọ́tún lọ́sì ṣé mọ̀ pé nǹkan tí èèyàn bá kọ́ nǹkan tí èèyàn bá mọ ní ìmọ̀ ẹ̀ á máa dàbí pé ńṣe lèèyàn kan ń kà nínú ìwé ni ẹ rí i pé kò sí ìwé kankan níwájú wọn kì í sì ṣe pé a ti pè wọ́n tẹ́lẹ̀ pé à ń bọ̀ o kábàá ní kí wọ́n múra lẹ́ẹ̀dẹ̀ wa bí a ṣe débí la ránṣẹ́ sí wọn nínú ilé pé àwọn kan ń béèrè yín láti Yorùbá Shemba TV a fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lórí kí ni Elédùmarè jẹ́ sí Ifá àbí sí àwọn irúnmalẹ̀ tá a lè jẹ́ kí wọ́n mọ̀ pé lórí ètò
ta ni ọlọ́run òun ni àwa náà pe ètò yìí mo dẹ̀ nígbàgbọ́ pé a máa gbọ́ gbogbo bí wọ́n ṣe ń sọ lọ́tún lọ́sì bàbá wa ní báyìí ohun tí a wá fẹ́ kẹ́ bá wa ṣe lélẹ̀ láì pa òwe fẹ́ni kankan láì bú ẹnì kankan torí ètò yìí ńṣe la gbé kalẹ̀ pé tí a bá ń sọ ọ̀rọ̀ káwa náà wábì kan ká fi ìdí ẹ̀ máa múlẹ̀ ní gbogbo àgbáláyé pé bí ó ṣe rí lélẹ̀ kò síbi tá a lè dé lágbàláyé Ifá ni wọ́n ń pe Ifá gbogbo nǹkan tí ó sì wà nínú Ifá nǹkan bí téèyàn bá kọ́ fádé náà lèèyàn máa mọ̀lé gbogbo àwọn babaláwo tá a ti ń béèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tá à ń gbọ́ lẹ́nu wọn ó yàtọ̀ sí tá a tún gbọ́ lẹ́nu yín ṣùgbọ́n lórí Ọlọ́run ni Olódùmarè ojúfa ojú òun ló dá ayé ló dá àrùn ló lóhun gbogbo tó sì lè ṣe ohun gbogbo tó dá ohun gbogbo òun náà ni gbogbo yín padà ń dé sórí ẹ̀ bàbá ní báyìí a wá fẹ́ kẹ́ bá wa sọ fún àwọn èèyàn pé gbogbo ẹnikẹ́ni tó bá sì ní lọ́kàn pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n sì ń pe Ọlọ́run ní Ifá àbí orin òrìṣà náà ń pè ní Ifá ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ńṣe ni babaláwo àbóníṣẹ̀ṣe ń gba Ifá àbí òrìṣà àwọn orúnmalẹ̀ ń ránṣẹ́ sí Elédùmarè bí tí mo bá tó bá yé ẹ bá wa jẹ́ káwọn èèyàn kó mọ̀. àwọn èèyàn náà ojú olúkálukú ti ń là gbogbo àti ayé ti dé ayé karabẹ́ àjèrè ayé íńtánẹ́ẹ̀tì àwọn tó ń sọ pé oníṣẹ̀ṣe tó ń bú oníṣẹ̀ṣe ẹ jẹ́ kó máa bú wọn nǹkan táwọn fi ń jẹun nìyẹn ẹ mọ̀ pé ẹni tí ò bá lótìtọ́ ló máa bú èèyàn tó wá pé èèyàn gbótìtọ́ lọ́wọ́ ò ní ìdá ti bú èèyàn tó bá yá òtítọ́ afárá wọn Ifá àwọn ẹ̀rẹ́ dàgbọ́n ó fi ọ̀rọ̀ yìí lélẹ̀ ó ní ọgbọ́n rẹ̀ là ń lò ń lé Ifá ìwà rere là ń fún ìlú òṣàkì fún àbàjẹ́ lẹ́ẹ̀kin adáfúfárẹ́nu àbókọ̀ fún ilẹ̀ ríkà ṣe ni gbogbo èèyàn fẹ́ràn ẹ̀ tó pọ̀ jẹ́ tayé ǹgbọ́n Ifárẹ́nu yẹn tó Elédùmarè ló ń ṣe ó ń tún ayé ṣe àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ wọn bàjẹ́ títí wọn kò mọ Ọlọ́run wọn bàjẹ́ títí wọn tó lọ fẹjọ́ ẹ̀ ń sun Elédùmarè ilẹ̀ ríkà ló lọ fẹjọ́ ẹ̀ sí Elédùmarè pé Ifárẹ́nu ńláyé tó rán wọn wá o tó Elédùmarè ló rán wa wá sí láyé ìṣe ló ń ba láyé jẹ́ o Elédùmarè tó rí ọ̀tún tó rósì ó bá pọ̀ wọn papọ̀ ó ní kàn rojọ́ ilẹ̀ ríkà ó tún bẹ̀rẹ̀ sí ń rojọ́ mọ́ Ifárẹ́nu ní búburú ní nǹkan tó ṣe lójú Ifárẹ́nu ní Elédùmarè bá ní ó da ìwọ Ifárẹ́nu ọ̀rọ̀ náà níwọ náà ti gbọ́ yá ìwọ náà rojọ́ tiẹ̀ Ifárẹ́nu ò máa rojọ́ fọlọ́run ọba orin ló kọ fọlọ́run ọba ó ní Ifárẹ́nu ilẹ̀ ríkà Ọlọ́run mẹ́ni rèmí ṣébi o Ifárẹ́nu ilẹ̀ ríkà Ọlọ́run ó ní wọ Ọlọ́run ó ló mẹ́ni tó ń ṣe bínú wọn òwe lẹ́jọ́ tóun tún fẹ́ẹ́ rò fún ọba tó ṣẹ̀dá ayé ṣẹ̀dá ọ̀run Elédùmarè wa ní wọ Ifárẹ́nu látòní lọ wọ́n ló máa já ṣojú mi lóde sàlọ́ ayé nítorí lótìtọ́ tó ṣe rere òun ló lè já ṣojú mi ìwọ ilẹ̀ ríkà ló bá gégùn fílẹ̀ ríkà ṣe rí àwọn tó ń sọ pé ẹlẹ́sìn ìbílẹ̀ ò mọ Ọlọ́run àwọn ìran wọn ló ti ń sọ bẹ́ẹ̀ láíláí làwọn kan ti sọ pé àwọn kan ò mọ Ọlọ́run ẹnìkan ìkà ẹnìkan ṣé ẹni tó mọ Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ gbèjà ṣé ó máa rán èèyàn pé kó wá gbèjà òun tọ́lọ́run bá fẹ́ sọ adolówó báyìí wà yín sìn láàrin ìṣẹ́jú aṣọ adolówó òjijì tó bá dẹ̀ fẹ́ pa wá báyìí dúró adẹ̀ apá wá lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá tún fẹ́ jí wa padà á tún jí wa padà ẹ sọ pé ẹ̀ ń gbèjà lọ́run ẹni tó wèrè èèyàn ló ń gbèjà lọ́run nítorí ọba tó tó ìjà rẹ̀ gbé ọba tó ń gbèjà oníjà tẹ́rù ń ba oníjà àrí ìrọ̀ àlá ọba tarí tá a lè sọ Elédùmarè ó ń gbénú wa inú ẹ̀dá ni Elédùmarè ń gbé ó kẹ́ ń gbénú ẹranko ó ń gbénú igi kò síbi tí Elédùmarè ò lè gbé. bàbá àdúpẹ́ lọ́wọ́ yín a rí i pé tí a bá ní kí ẹ máa sọ̀rọ̀ kí ni Ifá sọ lórí Elédùmarè lọ ilẹ̀ àṣù ilẹ̀ àmọ́ ẹ tún máa tẹ̀síwájú ni Ọlọ́run ò wá nípa yín fún wa báyìí ní báyìí iléeṣẹ́ tí àwa ti wá ní Yorùbá Shemba TV ní iléeṣẹ́ tí àwa ti wá tá a sì dá ètò yìí sílẹ̀ níbẹ̀ tá a pè ètò ní Ta ni Ọlọ́run òun yẹn ló mú gbogbo àlàyé àti gbogbo nǹkan tí ẹ̀ ń ṣàlàyé fún wa ní báyìí a wá fẹ́ kí ẹ bá wa bá gbogbo àwọn àgbáyé sọ̀rọ̀ kọ́ lọ máa wo nǹkan oríṣiríṣi lórí Yorùbá Shemba TV kọ́ máa subscribe kọ́ máa like kọ́ máa comment kọ́ dẹ̀ máa pín kárí ayé afẹ́kẹ́ bá wa bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn pẹ̀tà bá wọn sọ̀rọ̀ tán kẹ́ wá bá wa fi Ifá kan ṣàdúrà fún gbogbo àgbáńlá ayé bí gbogbo ẹ ṣe lè kókó yìí kọ́ lọ́n jẹ́ kó dẹ̀rọ̀ lójú ẹ̀mí gbogbo wa ìyẹn ló kú bàbá. Yorùbá Shemba TV òun ni kí gbogbo a máa wò ẹ bá wà ẹ rí pé àwọn àṣà Yorùbá ta ti sọnù tipẹ́ àti àwọn ẹlòmíì pàápàá náà wọn gẹ́ẹ̀tì Yorùbá kò jọ ọmọ Yorùbá wọn mọ nǹkan kan nípa Yorùbá nínú Yorùbá Shemba TV yẹn òun lẹ ti lè gẹ́ẹ̀tì àwọn orú nǹkan bẹ́ẹ̀ yẹn ní àwọn àṣírí òrìjínà tó lè tún ayé èèyàn ṣe ìbẹ̀lẹ̀ máa ti máa gbọ́
kélédùmarè kó wà pẹ̀lú Yorùbá Shemba TV kó dẹ̀ wà pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí wàá fi Ifá kan kẹsẹ̀ ńlẹ̀ Ifá òfù méjì láti inú Ifá ọ̀la òfù méjì odù kẹrìndínlógún Ifá yẹn ní arìn bí ọ̀ká ajé arìn bí wàràwàrà ọ̀la arìn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà aláìníṣẹ́ àwọn lẹ́nu tó ti lé Elédùmarè rọ̀ wá sílẹ̀ ayé Elédùmarè lẹ́yìn tó ṣiṣẹ́ kọ́ńsílẹ̀ kọ́lá fún ẹni tí kò ṣiṣẹ́ kọ́ńsílẹ̀ kọ́lá fún ẹni tó ṣiṣẹ́ orúkọ tó pọ̀ balùwẹ̀ ayé Elédùmarè kọ́ńsílẹ̀ kọ́lá fún ọ̀ṣílẹ̀ kọ́lá fún Èdùmàrè àjọṣílẹ̀ kọ́lá tiwa fún wa aṣọ òdìdẹ gbọ́fà orúkọ tó ń pọ̀ Ọ̀rúnmìlà Elédùmarè kọ́ńsílẹ̀ kọ́lá fún ọ̀ṣílẹ̀ kọ́lá fún Èdùmàrè àjọṣílẹ̀ kọ́lá tiwa fún wa o àṣeyọrí lọ́lọ́ba ń ṣeyọrí nínú gbẹ́ àṣeyọrí la máa jọ ṣe náà ọdún yìí láàrin gòkè láti wà bìlà wàyọ Èdùmàrè àwọ̀ ayọ̀ lóko òṣẹ́ àwọ̀ ayọ̀ lóko àràkà ọ̀kín lọ́bẹ̀ ẹyẹ lékelèké lọ́ba ń lò kẹfu ọ̀sàjẹ́ àdẹ́nà àpèsìn gbogbo àṣẹ òfin fún ṣáájé ẹlẹ́kùn wáyà àmàlà níjọ́ tí Elédùmarè ti fòkun jọba ńlá ayé níjọ́ náà lòkun ti bọ́ lóko òṣẹ́ níjọ́ náà lòkun ti bọ́ lóko àràkà níjọ́ náà lòkun ti dẹnu ọ̀la tó ti dẹnu ọ̀la Èdùmàrè á fi wá jọba ńlá ayé o àbọ́ lóko òṣẹ́ o àbọ́ lóko àràkà o àdẹnu ọ̀la o àdẹnu ọ̀la o látòwúrọ̀ ayé tiwa títálẹ̀ yóò fi lẹ̀ Elédùmarè wà pẹ̀lú wa o tó èsìsì. tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa bá wa bọ̀ látẹ̀kan ní gbogbo bí a ṣe ń ṣe ètò yìí ń bọ̀ ṣẹ́yìn náà ti rí báyìí pé bí a ṣe lọ ń bá àwọn bàbá wa ẹ̀ nílé òun ló fẹ́ẹ́ dáa jù kì í ṣe pé à ń sọ fún wọn ká tó lọ bá wọn lé kódà ẹni tá a bá wá délé tá a bá bá wọn àtún sọ pé àwa lọ́jọ́ míì ni kì í ṣe pé a ti ń sọ nǹkan tán máa sọ fún wọn sílẹ̀ nígbà tá a bá débẹ̀ la máa sọ fún wọn pé ẹ jẹ́ kán tan kámẹ́rà tán bá ti tàn ẹ jẹ́ ká béèrè nǹkan tí ẹ mọ̀ la fẹ́ béèrè lọ́wọ́ yín kẹ̀dẹ̀ máa dá wa lóhùn ẹ̀yin náà dẹ̀ di pé bá ṣe ń béèrè ni wọ́n ṣe ń sọ tọ́wọ́n fi kan kún èjì tọ́wọ́n fi èjì kún ẹ̀ta wọ́n dá wa lóhùn ní gẹ́gẹ́ bí nǹkan tán ti wulẹ̀ mọ́ ni gbogbo wa ń sì kó máa yé wa pé kò sí ẹlẹ́sìn ìbílẹ̀ kankan tó sọ pé òrìṣà òun àbọ̀ irúnmọlẹ̀ òun ni ọlọ́run òun wọ́n níṣe ní gbogbo ìgbárùnmalẹ̀ olùkọ̀tún ìgbárùnmalẹ̀ ọkọ̀ olùkọ̀sí ọ̀kànléníwó irúnmalẹ̀ yẹn gangan ní Ifá torí Ifá ló ń tọ́ka gbogbo nǹkan táwọn irúnmalẹ̀ máa jẹ bọ́n ṣe máa ṣe bọ́n yẹn máa mọ̀ wọ́n ní Olódùmarè ló rán gbogbo wọn wá sílé ayé ṣẹ́gbọ́n nǹkan táwọn lè tún sọ wọ́n tún jẹ́ ká tó mọ̀ pé téèyàn bá dá Ifá tí àwọn bá ṣiṣẹ́ fún tí gbogbo iṣẹ́ náà bá dùn wọ́n ní tó bá wá dúpẹ́ lọ́wọ́ babaláwo wọ́n ní gbogbo àgbáyé ń babaláwo á sọ pé tá a bá yin aláwo aláwo á yin Ifá Ifá náà á tún ṣe kí ni á tún yọ Olódùmarè ǹjẹ́ ta ni Olódùmarè tó ń sọ bẹ́ẹ̀ wọ́n ní Olódùmarè ní Ọlọ́run òun Olódùmarè òun lọ́ba jẹ́lẹ́jẹ́ bóyá ìṣàpèjì wọ́n lọ́ba tó ta sọ́mọ̀ bí ẹni tẹ́ni tó ta lélẹ̀ bí ẹni táṣọ wọ́n lọ́ba kan náà níbo ló wá ń gbé o wọ́n ní òkè ṣẹ́ni pé Ọlọ́run kan ni gbogbo wa ń sìn òun là ń pè kódà wọ́n fi yé wa pé ta ló tẹ̀ ń sìn Ọlọ́run nínú gbogbo wa ó ti yé gbogbo wa báyìí pé Ọlọ́run ni Olódùmarè ẹni tí gbogbo àgbáńlá ayé gbà fún ni kọ́lọ́run kó wà pẹ̀lú gbogbo wa kí Elédùmarè kó wà pẹ̀lú gbogbo wa ní báyìí àwa tó ń máa fi ètò yìí wálẹ̀ lónìí ká tó ń tẹ̀síwájú babaláwo ìmí látún gbé wá nílé tó tún ń bọ̀ ẹ má gbàgbé ìkànnì Yorùbá Shemba TV ẹ bá wa máa wò ó nígbà gbogbo ẹ máa wò ó ẹ máa comment ẹ máa like ẹ máa subscribe ṣé ẹ gbọ́ ẹ wò ó ẹ pín in kákàkiri ẹ fẹ́ràn rẹ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa ibo lẹ rí pé ètò yìí kù sí àǹfààní wà dáadáa láti máa sọ fún wa ẹ wo nọ́mbà tó ń lọ lórí ìsàlẹ̀ yẹn ẹ̀yin kọ́pì nọ́mbà yìí bó jẹ́ text message ni ẹ tẹ̀ sórí fóònù fún wa a tún ṣiṣẹ́ lórí ẹ̀ bó dẹ̀ jẹ́ pé lábẹ́ kọ́mẹ̀ntì yẹn àtẹ̀jíṣẹ́ ẹ kọ síbẹ̀ dandan ní káàkà ká tó tàtúnṣe gbogbo ọ̀tá bá tó ń fẹ́ ká tó tẹ̀síwájú sí lórí ètò ìpápá ìkànnì Yorùbá Shemba TV oríṣiríṣi ètò lẹ máa bá pàdé bẹ́ẹ̀ Olódùmarè wà pẹ̀lú wa yẹ wa kò ní yẹ wa lẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni olóyè Ọlọ́runfẹ́mi Balógun Awọ̀lúmọ̀tẹ̀ àkànbí oníyàwó mi bí èmi gangan lẹni tó ń pè ní aṣòrófìjàlọ ní Ọlọ́run ọba màá tún pàdé yín pẹ̀lú àlejò tuntun ire o. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shemba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shemba TV. Thank you for watching.